Mr. Lateef, now tẹ́ bá lọ sílé ẹjọ́ bóyá ẹ jalè níbì kan yẹ George yẹn one sentence yín ṣé máa náwó ẹ sọ pé ẹ wo Abdul náà ń ṣe o kò ní help case yín ṣe get so now ẹ já focus ẹni tó bá ń ṣe kíní yẹn èmi condemn ẹ completely kì í ṣe wà tó dáa but mo notice lára àwọn alpha àwọn ṣèyí kìíní ìjẹta àbí jẹrin ìyẹn náà lè bọmọ 6-year-old sùn ó náà lè do ó ní anything tánà bí bá ti ṣe òun náà lè ṣe so this is where we have the problem because command yìí àbí permission yìí is coming from an all-knowing God Allahu Akbar the creator of everything. Ó yẹ kó mọ̀ better, Mr. Lateef. Ó yẹ kó mọ̀ better. I'm very disappointed in Allah for this one. Tó bá di ìjọ judgment, èmi ni máa question Allah. Wallahi, èmi ni máa question ẹ̀. Because kíni yẹn kò dáa. Ó ń ba life àwọn ọmọdé jẹ́, kò dáa. Bẹ́ẹ̀ni, a mọ̀. But nǹkan tẹ́mi ń try láti sọ, right o. But èmi náà fẹ́ kẹ́yìn náà understand mi. Ni pé kò ń ṣe àárín àwa mùsùlùmí nìkan ló ti ń ṣẹlẹ̀. Ẹni tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ní àwùjọ, àwọn kan náà wà ní position pé kán máa dáwọ́ nǹkan yẹn àti nǹkan máa jẹ́ kí tó máa wà nínú position tó yẹ pé wọ́n máa ń sọ̀rọ̀ nípa nínú Islam yìí náà ni o àwọn àfáà míì náà wọ́n ń dìde sírú nǹkan báyìí pé nǹkan tí ò dáa ni because oníkálukú mọ àmọ̀tún yàtọ̀ sósì. platform kọ́ mọ báwọn àfáà rẹ̀ sọ̀rọ̀ ṣe àfáà yìí kàn ń lọ alẹ́ fún ẹja bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ jàre ẹ fi ẹ lọ kọ Quran ní lọ́tọ̀ Quran tí ẹ lọ kọ́ tí wọ́n máa ṣàlàyé kó wọ́n má fi ọmọ eke mọ́ ẹ gbọ́ ẹ lọ dọ̀rọ̀ alánù kẹ́kọ̀ọ́ tó Quran tí lọ́tọ̀ ẹ jẹ́ ká bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ jàre. Mr. Lateef, no, Mr. Ashe, ẹ má bínú, Mr. Lateef, ẹni sùúrù. Mo like nǹkan tẹ́ ń sọ, but nǹkan tẹ́ ń sọ, ó contradict religion yín. Ṣé get? Èmi like ẹ mo appreciate yín and ó wà refreshing kí n máa gbọ́ àgbàlagbà kó máa condemn irú nǹkan báyìí because so many of your alpha and sheik wọ́n ti wá sókè ọ̀nà àwọn lè bọ́mọdé sùn kí nìyẹn ó máa irritate mi ṣé get but the thing is ẹni sùúrù tí alpha kan bá sọ pé òun fẹ́ fẹ́ ọmọdé kí ló wà nínú ẹ̀sìn Islam tẹ́lẹ̀ sọ astagfirullah Allah says you cannot do this Allah says you can't do that ní rí nǹkan fi rebuke wọn you cannot rebuke him using your Islam lè fi Islam rebuke wọn ṣe get problem ta ní nìyẹn ó wà nínú text yín in the Quran ó dẹ̀ wà nínú hadith mo dẹ̀ ti ka Shafi mo ti ka Maliki mo ti ka Hanbali mo ti ka Hanafi gbogbo wọn jọ agree pé ẹ lè fẹ́ ọmọdé ní Somalia just few months ago ó ṣẹlẹ̀ wọ́n fẹ́ increase the age of consent to 18 years old wọ́n succeed o guess what a jí 24 hours later gbogbo àwọn sheik àwọn imam wọ́n ti override law yẹn wọ́n ní pé ó go against the religion wọn so now ní Somalia ẹ sì lè fẹ́ ọmọ kékeré sherry problem so kí la máa ṣe Mr. Lateef what is the best way forward from this because gbogbo yín ẹ wá ẹ máa búyàn kiri ẹ máa ṣe gbogbo kiri ẹ sọ pé àwọn òrìṣà yìí àwọn ọlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe kìnnìkan but look ta ló ń fight for the peace and for the safety of children kì í ṣe yín mùsùlùmí àwọn oníṣẹ̀ṣe ni kì í ṣe yín. bẹ́ẹ̀ni yes ma ṣe rí nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ gan lẹ ti sọ yẹn so tí mo bá ń wo program tí mo bá ń wo fídíò ms baba nǹkan tẹ́mi máa tí mò ń wò ni pé ṣé wọ́n fẹ́ condemn pé ká má ṣe Islam àbí nítorí pé àwa tá jẹ́ Islam wọ́n ti bá ẹ̀sìn àbáláyé wọ́n ti bá wọn fa wàhálà kan síwájú torí ẹ̀ làwọn náà ṣe pé àwa náà fẹ́ ṣe o káwa náà fi ṣá Mr. Lateef, the thing is everybody ama need láti stand up. Ẹ wo ẹnikẹ́ lọ wo Iran ní 1960 àbí 1970 something wọ́n wọṣọ wọ́n ní culture wọn ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ so a lè díjú ká ní sùúrù we are fighting now because with all due respect anywhere tí is ẹ wo gbogbo major Islamic country Afghanistan places like they are not doing well crime rate high poverty rate high anywhere tí extra religiosity bá ti wà ẹ notice pattern yẹn there's more corruption in that land. Number 2 nǹkan tá à ń try láti ṣe bíbá a fẹ́ liberate àwa èèyàn because Mr. Lateef kì í ṣe child marriage nìkan la ní problem with nínú Quran 4:24 ó ní ẹ lè capture ẹrú kẹ́ bá sùn Ànábì yín sallallahu alayhi wa sallam ó bá ẹrú sùn kí ló dé ṣé women we are like properties ni ẹ máa dó wa kiri
ó bẹ̀rù sùn now. Ẹ mọ story Safiya, ẹ mọ story Maria the Copt tó bímọ fún Ànábì Ibrahim. Fẹ́rù yẹn nílẹ̀ wa. Women are goddesses ibi tá ti wá. Women are leaders. Women ló máa ń form community. Nínú Islam ẹ sọ pé ó gbọ́dọ̀ borí, a woman cannot be a leader, a woman cannot do this. Ẹ kò sọ wá sígbó ni. Dẹ̀ fẹ́ because àwa la máa ń build, àwa la máa ń nurture ọmọ, àwa la máa ń train wọn. We are very, very important members of the society. And unfortunately, Islam yìí kò gbà wá láyè. We are sexy Africans. Need láti máa dress ní jilbab àti hijab. Arabic kan ni wá. Right. But tẹ́yìn náà bá wò ní ìsìn, ẹ máa rí pé ó ń yàtọ̀ díẹ̀díẹ̀ àbí kò yàtọ̀. So we are fighting to make the change. Kò yàtọ̀. Ó yàtọ̀ because gbogbo wa ní ìsìn àwọn èèyàn ti kàwé, wọ́n dẹ̀ ti mọ̀ tún yàtọ̀ sósì. Tí wọ́n bá èèyàn lè ní ẹ̀sìn, ó jẹ́ pé èèyàn kàn máa wò pé inú eléyìí tán sọ yìí tí mo kà jáde eléyìí ò dánú ẹ̀sìn. Eléyìí kò dá. Mr. Lateef, 99% of nǹkan tó wà nínú Islam kò dá. Mo dẹ̀ lè prove it. Mo ti ka Al-Quran lẹ́ẹ̀mejì. Mo ní àwọn ex-Muslim friend tó ń sọ Arabic tí mi bá understanding kankan wọ́n á sọ fún mi. In fact, right now, mo ní sheik ọ̀rẹ́ ó ń lọ sí mosque every Friday, ó lọ ń ṣe àsàlátù, but ó ti fi Islam lẹ̀. Guess what? Kò lè sọ̀rọ̀ because ó ti sọ pé nínú Islam, ẹni tó bá fi ẹ̀sìn lẹ̀ according to Sharia, ó ní ikú ló tọ́ ẹnìyẹn kó pa. Ṣé kìí ṣe cultism nìyẹn? Mr. Lateef, according to the Uhud punishment, Sharia law, ẹni tó bá fi Islam lẹ̀ kí ló ní kó ṣe? Ó ní kó pa. Torí kíni? Cultism nìyẹn. Ẹ wà ń cult gang member ní gbogbo yín then. Ẹ ṣe máa pààyàn, no regard for human life. Ẹ pa wọ́n bí chicken. Nínú Quran yìí 214 ayah ló call fún violence against non-Muslim. 214. Ó tọrọ lẹ sọ, but lórí àwọn àyà tẹ́ ń sọ yẹn bẹ́yìn ṣe gbà òun kọ́ làwa ṣe gbà. So that is it. Èmi kọ́ mo gbà anyhow because èmi ta ni mo jẹ́ àwọn tafsir àwọn scholar yín ni because mo mọ̀ pé nínú Islam tẹ́ bá ti ka àyà kì í ṣe pé ẹ máa interpret ẹ̀ fún rárá yín lọ wo àwọn Ibn Kathir, Ibn Jalalain, Ibn Abbas gbogbo àwọn bẹ̀yẹn. So translation mi kọ́ èmi ń kà and I'm reading it for exactly what it says. Mr. Lateef, Islam yín violent religion ni. A lè prove ẹ̀ fún yín. Mi ò believe nínú ẹ̀ because nǹkan tí tèmi bá ti believe tí mo bá ti ń ṣe tó dẹ̀ ti ń successful fún mi. Which means pé ẹ ní selfish mentality because ẹ̀sìn lè máa ṣiṣẹ́ fẹ́yìn but ó put àwọn little baby girls at risk of àwọn old men kó máa fẹ́ wọn. It means pé ẹ ní selfish mentality. As long as it's working for me, I'm fine. What about the millions of girls ton ṣe FGM fún wọn, ton gé clitoris wọn? What about àwọn ton fẹ́yàn tí wọ́n tẹ́ pé wọ́n fẹ́ wà nínú marriage yẹn tí ọkùnrin 54 á gbé gbogbo okó ńlá á insert sínú ọmọ? What about other people around you? This is where you need to think of humanity, Mr. Lateef. It's not just about you. But yes, everywhere nìyẹn tí ń ṣẹlẹ̀. And that's why àwa ò ní dákẹ́ gbogbo wa náà là ń jà fún yẹn. Ẹ̀yin ò lè jà fún because ẹ ṣì wà nínú ẹ̀sìn yẹn. Ẹ lè wà nínú ẹ̀sìn yẹn because ẹni sùúrù sà Al-Quran yìí ó sọ pé anything tí Allah àti Ànábì bá ti decree, only it is not for any believing man or woman to say otherwise. Kí ni definition Islam? Islam means the submission of your will. Submit to Allah and Muhammad. That's Islam. So, tí Allah bá ti sọ 5, ẹ̀yin ò lè sọ 6. That's the problem. So, now, Mr. Lateef, ká tó round up pẹ̀lú yín, do you choose humanity or you choose Islam? Because tẹ́ bá choose Islam, lè pera yín ní humanist. You cannot. No, you cannot. Because a humanist kò lè gbà pé ẹni tó bá jalè ká gé ọwọ́ ẹ̀. Nínú Quran 5:38 yìí. A humanist kò lè gbà pé ẹni tó bá ọmọdé ẹ lè fẹ́ ẹ lè bá sùn. A humanist kò ní gbà pé ẹ lè nà ìyàwó yín according to Quran 4:34.
So Emma need láti decide. Ẹ̀yin lẹ máa lọ jókòó tẹ́ máa ro nǹkan tẹ́ ń ṣe. But you cannot call yourself a humanist. Kẹ́ṣì máa ṣẹ̀sìn Islam. Kò lè work. Contradiction gbà nìyẹn. So tí mo ṣe mú ìṣe Yorùbá àti Islam papọ̀ nísìnyí kò work. Kò lè work. That's contradiction. Kò lè work. Because Islam tẹ́ ń ṣe yẹn, ṣé ẹ lè ṣe sọ̀láàtì yín ní Yorùbá? No. Islam tẹ́ ń ṣe yẹn, ṣé ẹ gbọ́dọ̀ face Saudi Arabia kẹ́ tó ṣe sọ̀láàtì yín? Kò lè work, my darling. It can never ever work. And Remy, kò lè work, my darling. It's a contradiction. Because tẹ́ bá wo Yorùbá dressing wa, according to Islam, ẹ máa sọ pé àti ṣí ara lẹ́jù. She get edemo cultural dressing wa ta ma tie wrapper sonyan ta ma tie gbogbo ese Islamically a lè dress bẹ́ẹ̀ yẹn ẹ ma sọ pé haram ni gbogbo body one show so Mr. Man kò lè work èmi ò force yín kẹ́ fi Islam there ẹ lọ think ẹ lọ jókòó kẹ́ ro nǹkan tẹ́ ń ṣe kẹ́ wá make your own decision tẹ́ bá fẹ́ continue pẹ̀lú Islam fine no problem I don't have a problem with that she get so but I care about àwọn aburú tó ń ṣẹlẹ̀ nítorí Islam she get àwọn child marriage àwọn gbogbo yẹn èmi ò like gbogbo yẹn so a máa sọ̀rọ̀ sí yẹn no problem so ṣe fẹ́ sọ one more thing ká tó move on to the next person ẹ ṣe sá. àmọ̀ jà fún náà ni kò sí problem but àwa sì wà lẹ́nu Islam adẹ̀ ń ṣe tí o. Thank you. Okay, next customer please. Ó wà lẹ́nu Islam ẹ ti mọ̀ pọ̀pọ̀ lu ẹ̀ ò pé when tẹ̀bíyàn ẹ má bínú mọ́ bọ̀ téèyàn bá bá ògidì ọmọ ọkọ sọ̀rọ̀ wọ́n ní àbọ̀rọ̀ tó fọmọlúàbí ó máa mọ̀ pé if you see something that is wrong we can be this thing is wrong why will you be worshiping a deity that doesn't understand your own language? That is to tell you pa Allah kọ́ ló dá ẹ àwọn Lárúbáwá làlá dá it is their own deity this is common sense but ẹ mọ̀ pé wọn kì í lo common sense no Islam àmọ́ àwọn àáfàá yẹn wọ́n ti ń parọ́ fáwọn èèyàn by the time tójú àwọn èèyàn bá máa ṣí tán àwọn àáfàá yín fúnra yín lè máa dá wọn dọ̀bálẹ̀ ẹ lù wọn tó rántí mislead yín Allah gan ti mislead yín ó ti ní òun ò ní rán òjíṣẹ́ kan sí yín àfi tó bá máa sọ èdè yín ẹ tún wá ń tẹ̀lé ó ní lẹ́yìn yẹn ẹni tó òun á ṣí ẹni tó bá wù òun á ṣí lọ́nà meaning that ìwọ tó tẹ̀lé òjíṣẹ́ tí kò sọ èdè ẹ Allah ti ṣí ẹ lọ́nà this is common sense but majority Islam ẹ̀sìn fáwọn ẹni òfò níṣẹ́ anyway. Allah wife kò sẹ́ni issue à ń retí káwọn kan update wa Allah wife nìkan gan ti tó gan kákan máa sọ̀rọ̀ ẹ lè gbé gẹ̀ẹ́sì ẹ lè redraw ẹ káalẹ́ Mr. Mokorede wọn dáhùn náà. mo ti ọkọ tì mí lẹ́ǹkan yẹn ni so. ẹ tẹ̀síwájú sir ẹ jọ̀ọ́ guys ẹ bá wa power tap ẹ ṣe. No.